Mr. Saheed ṣé ọmọ Ìlọrin ni yín? ọmọ Ìlọrin ni mí bẹ́ẹ̀ ni. Torí mo ti rí wọn ti ní òkè kúra yá so nǹkan tí mo fẹ́ sọ ni pé àwọn ìyá àwọn bàbá tí wọn ní fóònù ńlá báwo lẹ ṣe rò bóyá a lè jí àwọn náà káwọn náà lè jí bẹ́yìn ṣe jí. Um, um, mo jẹ́ Muslim fún bíi like ogún ọdún àti nǹkan kan kó tó di pé mo digress kó tó di pé mi ṣe Muslim like nǹkan tí mo kàn realize nípa. àwọn tẹ́lí kí ẹni ò gbé yín wà lùjọ́ náà. ẹni. ìwọ̀nba àwọn tẹ́tí kí fún 20 years yẹn lè máa gbé yín wà lùjọ́ náà. àná Yorùbá ni the best so back to my point nǹkan tí mo realize ni pé àwọn nǹkan kan pọ̀ tí àwọn àáfàá yìí tí wọ́n fi pamọ́ fún wa nígbà tá a wà kékeré nítorí pé mo ka Quran gidi gan mo dẹ̀ kọ́ ẹ̀kọ́ Islam gidi gan àmọ́ fi nǹkan pamọ́ fún wa púpọ̀ tó yẹ pé lẹ́nu ìgbà tí mo dàgbà yìí tí mo bẹ̀rẹ̀ sí ní ka nǹkan lọ́wọ́ ara tèmi ẹgẹ́ tí mo bẹ̀rẹ̀ sí ní lọ sí online sórí internet tí mo lọ ń wo gbogbo àwọn nǹkan Islam ìgbà yẹn ni mo tó ń realize nǹkan tó pọ̀ púpọ̀ tí wọ́n gbé pamọ́ fún wa so Anabi Muhammad police be upon him because mo mọ̀ ń sọ Muhammad yẹn wá bá scam ní wọ so ó sọ kinní kan ó ní pé anybody tó bá fẹ́ reference ó lè lọ sí chat GTP so ó ní pé tí tẹ́ bá lọ wo àwọn tí ń follow yẹ àwọn like àwọn bí àwọn companion ó ní pé àwọn the first generation àbáwọn second generation pé àwọn ni the best lára àwọn tí bá ń tẹ̀lé òun nínú gbogbo àwọn Islam òun gẹ́gẹ́ fún ààrẹ náà ló fẹnu sọ bẹ́ẹ̀ ló fẹnu ara rẹ̀ ṣe bẹ́ẹ̀ sẹ́yìn lẹ́nugbà tí ànábì kú tán ẹgẹ́t 40 years 50 years lẹ́nugbà tí ànábì kú tán àwọn Muslim wọn para wọn nípakúpa ni ó dà pé tẹ́ ẹ̀ bá gbọ́ ìtàn yìí ẹ lè lọ sí chat GPT kẹ́ lọ kà á wọ́n ń pe bátù yẹn ogun yẹn wọ́n ń pè ní ogun àkúnmí Aisha ló ja ogun yẹn pẹ̀lú Ali àwọn méjì náà jọ jà Muslim tó kú nínú ogun yẹn wọ́n lé ní 30,000 Ànábì sì sọ nínú àdìsí rẹ̀ pé tí ọmọ mùsùlùmí tó bá bọ́ ọmọ mùsùlùmí jà tí kan bá fi lè kú àwọn méjì wọn wọ náà ni ẹ dákun kí ni ká ti sọ èyí hùn ṣé ká ní pé sáà ní pé Aisha wọ náà ni àbí Ali wọ náà ni àbí kí ni nǹkan tó ṣẹlẹ̀ hùn nítorí pé Aisha òun náà fẹ́ jẹ khalifa àwọn kan ń wú lórí nígbà ìtàn tó lọ gidi gan ni ẹ para wọn ni gbogbo wọn para wọn ni ẹ dákun ṣé irú ẹ̀sìn tí èèyàn lè mọ fi yẹn gan ni pé even though gan gbogbo wa no it is not like ó ti fi hàn pé wọ́n gbé kinní yẹn dìde fún political issue ni tí kì í bá ṣe fún political bá ní bá fi gbé dìde ni kò yẹ kí wọ́n pa wọn nípakúpa bá wọn nígbà tí Ànábì ti kú tán nítorí pé gbogbo wọn náà ni wọ́n fẹ́ opportunity láti lọ ṣe kinní láti fẹ́ jẹ olórí tí gbogbo wọn fẹ́ jẹ àmọ́ gbogbo ìtàn yìí kọ́ náà sọ fún wa gbogbo ìtàn bí ṣe ń rún ọmọ ọdún mẹ́fà gbogbo ẹ̀ sọ gbogbo ẹ̀ fún wa gbogbo àwọn nǹkan tó wà important tó yẹ kí ẹ fi lè make decision pé okay mo ti decide láti fẹ́ make decision mi pé okay máa ṣe lè mi ní ṣe lè gbogbo ẹ̀ sọ gbogbo àwọn nǹkan màgòmágó sọ fún wa àwọn bí sísá dùn mọ́ra yín ní sàn sọ fún wa kíníkẹ̀kíníkẹ̀ àmọ́ pàwọn náà dàgbà àmọ́ pé láyé tí ń move síwájú àmọ́ pàwọn yẹn ti ń kàwé àmọ́ pàwọn yẹn ti ń lọ sí online kò sí nǹkan tó pamọ́ nípa Islamic tradition àti theology Islam mọ́ nísìn àmọ́ gbogbo àwọn apologists tán ní nísìn gbogbo àwọn scholar tán ní nísìn àwọn gan yìí tí àwọn ẹni tí ń pa ó jù nínú àwọn gan àtànábì ọ̀hún gan àwọn gan ń pa òfò irọ́ ẹ̀kẹ́ ń yí ni no kì í ṣe bó ṣe sọ nìyí tẹ bá dẹ̀ lọ wo àwọn scholar wọn nígbà tí ànábì kó tó di gbé ànábì yẹn nígbà ìgbòho yẹn tẹ bá lọ wo àwọn scholar wọn ọ̀tọ̀ nìkan táwọn scholar yẹn sọ ọ̀tọ̀ wá ní nǹkan táwọn scholar yìí sì ń fẹ́ ń sọ nítorí pé àwọn náà ti di pé nǹkan táwọn eléyìí kọ kalẹ̀ yóò dá o ẹja fẹnu ẹja fi yí àwọn aṣọ nǹkan míì àwọn aṣọ nǹkan táwọn scholar àtàlákọ̀ọ́kọ́ tánàbí ni pé àwọn náà dáa jù àwọn aṣọ mọ́ ẹni àṣà mo ẹ̀sẹ̀ ní péjì yìí ní inú mi dùn gidi gan ọlápẹ́ ń sọ Yorùbá. Mr. Saheed káwọn èèyàn lè kẹ́kọ̀ọ́ lára yín báwo lẹ ṣe já kúrò nínú ẹgbẹ́ òkùnkùn tó ń jẹ́ Islam ẹ ṣe tẹ bá sọ experience yẹn àwọn ẹlòmíín náà tó fẹ́ já tí ẹ̀rù ń bá wọn náà lè ní ìgboyà ẹ ṣe. Critical thinking náà ni àti analytical reasoning nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé ìwọ tó bá fẹ́ mọ̀ bóyá nǹkan tó ń ṣe bóyá ó dáa bí ó dáa ẹ ti understand ó ní nǹkan kan tí wọ́n máa ń pè ní bias tó yẹ pé like ọkàn la máa fi ń ṣe tó yẹ pé ọkàn nídìí láti jáde nínú sáàkó yẹn kí wọ́n náà fi ojú ẹni tí ò tiẹ̀ mọ̀ kan rí kí wọ́n náà fi wò ó tó bá fojú ẹni tí ò mọ̀ kan rí tó bá fi wò ó
ìwọ náà wàá mọ̀ rí pé kíní yìí even though gan kò make sense àmọ́ lápọn bí wá sínú rẹ̀ ní ọ̀tọ̀ lójú tá a fi ń wò àfi ojú ẹ̀ mọ̀ mo máa ń sọ kíní kan fáwọn èèyàn mo máa ń sọ pé like ó jẹ́ nǹkan tó ṣeni láàánú kí wọ́n wá máa sọ fún ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́ta pé tó bá ṣe tí ò dáa ọ̀ wọ̀ náà ẹ rí pé ó lágbára gidi kẹ́ mọ́ sọ fún ọmọ kékeré ẹ dákun nínú kan èmi believe pé nínú kan na ọmọ àbí kẹ́ mọ́ sọ fún ọmọ pé tọ́mọ bá ṣẹ̀ tọ́mọ bá kú ọmọ wọ̀ náà mo believe pé kan náà ó bẹ́tà ju kẹ́ mọ́ sọ fún ọmọ òun lọ pé tí kíní yìí bá ṣẹlẹ̀ ọ̀ wọ̀ náà tí kíní yìí bá ṣẹlẹ̀ èyí kò dáa náà like ẹ ti ń poison ẹ ti ń traumatize àwọn ọmọ òun gan láti kékeré is that a good thing kì í ṣe nǹkan tó dáa so nǹkan tẹ́mi ó kàn gba anybody nímọ̀ràn ẹni tó bá wà interested nǹkan tẹ́mi ó gba nímọ̀ràn ni pé àṣìláyé tó yẹ pé ẹnìkan kàn máa wá nísìnyí tẹ́nìkan kàn máa sọ àṣẹ fún wa mọ́ táwa máa wọ ẹni ìwé lẹ́nu àti ní kọ̀ǹpútà àti ní fóònù àti ní íńtánẹ́ẹ̀tì nǹkan tí gbogbo àwọn kìíní wà fún ni ẹ lọ wo ní íńtánẹ́ẹ̀tì tẹ́ ẹ bá mọ̀ túmọ̀ kìíní kan ní Kùránì ẹ lọ wo nǹkan tí kìíní yẹn sọ gbogbo àwọn Kùránì tó wà nísìnyí tí wọ́n ń tú sí English tẹ́ bá wo English wọn nǹkan tí English ń sọ kọ́ ni nǹkan tí lárúbáwá yẹn gangan mí mọ́ ẹ lọ sí ChatGPT kẹ́ lọ wo lárúbáwá kan gangan nǹkan tí lárúbáwá yẹn gangan nǹkan tó mí ẹ ti understand ó ní àwọn àyà mi tó yẹ pé ó kù díẹ̀ káàtó tó yẹ pé débi tó kù díẹ̀ káàtó tó àwọn tán tún ga àwọn kan wò pé ọmọ tá a bá kọ kíní ní English báyìí ọmọ àwọn kíní yìí kò ní make sense o àwọn á ti nǹkan bọ́nu translation àwọn á ti nǹkan mí bọ̀ àwọn á ti nǹkan mí bọ̀ tẹ́ bá lọ sí ọ̀dọ̀ àwọn tó gbọ́lọ́ bá wa gangan tẹ́ bá tú fún yín ẹ̀rù bá yín pé ọmọ ilé lágbára gan o tí ó mọ sọ pé alákọ̀ọ́kọ́ náà àti ẹ̀kọ́kọ́ mọ̀ gan bóyá ìkúrò àwọn gan bóyá àtọ̀ àti ọ̀dọ̀ ànábì gan ló ti wá àbí yìí kọ́kọ́ wà nílẹ̀ lọ́tọ̀ náà a lot of debate wà lórí èyí bóyá àwọn kan ló kọ́ àbọ̀ bóyá àwọn kan náà kò ní wọn jọ lẹ́kọ̀ọ́ because lẹ́yìn 20 ọdún sígbà tí ànábì kú ni wọ́n tó kọ Kùránì yẹn like I don't understand like I don't mọ reason why tí àwọn èèyàn fún gbogbo àwọn kìíní yìí náà kọ́ náà sọ fún wọn sọ gbogbo àwọn kìíní yìí fún wa ẹ get then ìjà tún ṣẹlẹ̀ láàrin wọn nígbà tí wọ́n kọ Kùránì àwọn lọ́wọ́ tẹ̀ pé mo sọ fún yín pé ọ̀rọ̀ kìíní yìí ọ̀rọ̀ politics ni ìjà ṣẹlẹ̀ láàrin wọn tó yẹ pé ẹni tí ànábì nífẹ̀ẹ́ sí jù nígbà yẹn ìgbà tó fi wà láyé tó ní pé tẹ́ bá nídìí nǹkan kan nínú Kùránì yóò ẹni yìí ní kẹ́ lọ bá wọn pé ẹ̀ ń torúkọ ẹni yẹn ní Abdullahi ibn Mas'ud ó ní tí kankan bá ṣẹlẹ̀ nínú Kùránì tí Kùránì tí ò bá gbọ́ yín ẹ lọ bẹ́ẹ̀ nìyí ẹ ti understand ìgbà tánàbí kú tán ẹ get tí àwọn tí wọ́n so ìgbà tánàbí fi kọ tí ó fi ń sọ Kùránì yẹn ó kàn mọ́ sọ lórí ni ẹ ti yóò kàn sọ fún wọn lórí tó bá ti sọ fún wọn lórí yẹn wọn àhà ẹ get díẹ̀díẹ̀ nínú wọn wọ́n máa ń kọ sínú ewé wọ́n máa ń kọ sínú òkúta wọ́n máa ń kọ sínú ewé gbogbo ẹ̀ báwọn ìgbà tó wá yá tí wọ́n ń jagun lẹ́yìn ìgbà tánàbí kú tán tí wọ́n ń jagun àwọn tó ti wá hákùrà wọn tí wọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ti fẹ́ pa tán ẹ get àwọn Usman wa ní ẹja ó dà pé àwa tá ti àwọn tán láwọn hákùrá yìí mọ̀ náà ti fẹ́ pàtàn ìfà a need láti wá ọ̀nà tá a kọ kalẹ̀ ìgbà tí wọ́n láwọn ó decide pé káwọn máa kọ́ báyìí ìgbà tí wọ́n wọlé báyìí wọ́n ti di pé iye Kùránì tó wà nílẹ̀ ó ju ogun lọ tí táwọn èèyàn ti ń ka Kùránì ọ̀tọ̀ọ̀tọ̀ gbogbo eléyìí sọ fún wa pé ìgbà kan bẹ tó yẹ pé Kùránì ó ju ẹyọ kan lọ Kùránì póríṣiríṣi táwọn èèyàn kan ka Kùránì lọ àwọn Usman wa ní èyí tí ó ṣẹlẹ̀ ní tá a bá fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ wa kó dàbí ọ̀rọ̀ àwọn Kírísítẹ́nì yìí o ẹ jẹ́ ká parapapọ̀ ká ṣe Kùránì ẹyọ kan ẹ ti understand ìgbà tí wọ́n fẹ́ ṣe wọ́n wá ṣe kọ́mítì àwọn tí ó kọ Kùránì wọ́n fẹ́ ṣe kọ́mítì wọn Abdullahi ibn Mas'ud tí ànábì ní pé kó wá jẹ́ ipe tẹ́lẹ̀ tí bá ṣẹlẹ̀ nínú Kùránì àwọn oníkẹ́ pè wá pè wọ́n wá lọ mú ọmọ kékeré tí Abdullahi ibn Mas'ud Zaid náà pè yẹn wá lọ mú ó fa ìjà tí Abdullahi ní pé ṣé ẹni yìí wà lẹ́wà lọ mú èmi tó pé mo wà ní ẹ̀gbẹ́ ànábì nígbà tó fi wà láyé ìgbà tí wọ́n kọ Kùránì àwọn tán fúnra Abdullahi ibn Mas'ud ní sọ fáwọn èèyàn pé Kùránì tán kọ yìí dédédé ní o èmi ní Kùránì tèmi lọ́wọ́ o ẹ mọ́ kọ Kùránì yìí o wọ́n sì mú Abdullahi ibn Mas'ud wọ́n sì nà án tó pé nínà tí wọ́n na Abdullahi ibn Mas'ud òun ló ṣokùnfà ikú rẹ̀ ẹ ti rí pé politics ti wọ́ bá wọn lójú tèmi kò jọ nǹkan tí Ọlọ́run bá in fact tí Ọlọ́run bá tó bá yẹ pé Ọlọ́run bá gan ló bá ṣe kínní ni ẹni pé èèyàn gẹ́gẹ́ gbé jù lọ nítorí pé èmi gẹ́gẹ́ bí èèyàn tá máa gbé mi sípò Ọlọ́run èmi ò ní fẹ́ jẹ́ kí n tí n bá fẹ́ kó wá ní ìlànà yẹn ìlànà tó wà ìlànà yẹn ò make sense rárá báwo ni Ọlọ́run ọba tó ti mọ wájú tó ti mọ ẹ̀yìn tó ti mọ ogun kan yóò wá mọ ṣe ọ̀rọ̀ rẹ̀ yóò wá mọ ṣeré dèrèdè báwọn táwọn èèyàn wá fi ń ti politics bọ̀ táwọn èèyàn ń pa wọn lé lórí táàtì ẹ̀ wá mọ̀ bóyá òtítọ́ gan ti wàánu rẹ̀ gan ní àmọ́ ti rú pọ̀ nítorí pé kó tó di pé kọ àdìtì yẹn tán kó tó di pé kọ Kùránì yẹn tán
àwọn mẹ́ta ni wọ́n jẹ́ àgbàlagbà tó yẹ pé wọ́n mọ Quran dáadáa according to gbogbo àwọn lábá tán wà lára nìyẹn àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn gan ti gbàgbé tó yẹ pé wọ́n ti ń ṣe àríyànjiyàn lára wọn pé ó dà pé kì í ṣe iye gbogbo àyà tó wà bẹ́ẹ̀ ni ilé mi kì í ṣe gbogbo tó wà bẹ́ẹ̀ ni wọ́n ti ń ṣe àríyànjiyàn lára wọn ẹ dákun tí n bá sọ nǹkan fún yín nísìnyí gbogbo nǹkan tí mo sọ fún yín lálẹ́ yìí tó bá di lọ́la ṣe lè rántí ẹ lè rántí ibi tí mo sọ fún yín lónìí tó bá di lọ́la ẹ lè rántí. ok ẹ jẹ́ mo kẹ́ ní alright ẹ mọ ẹ jẹ́ Mr. Saheed Mr. Saheed ṣé ọmọ Ìlọrin ni yín? ọmọ Ìlọrin ni mí bẹ́ẹ̀ ni. torí mo ti rí wọn ti ní òkè kúrẹ́ aya so nǹkan tí mo fẹ́ sọ ni pé àwọn ìyá àwọn bàbá tí wọn ní fóònù ńlá báwo lẹ ṣe rò bóyá a lè jí àwọn náà káwọn náà lè jí bẹ́yìn ṣe jí. ọ̀rọ̀ tó lágbára ni nítorí pé kì í ṣe gbogbo èèyàn gan ló mọ ipò tí mo wà báyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀lẹ́bí mi tó bá mọ ipò tí mo wà ní wọ́n ti kọ́ mi lọ́mọ in fact èrò pé bóyá ọlá pé yìí sí nílé ni ẹ ti understand àmọ́ àìsí nílé mi náà òun náà ló já ojú mi ló jẹ́ kí n rí gbogbo kíní ẹ ti understand mo sì lè bá tí n bá sì jáde bá mo lè mọ bá lọ bá àti tí màá fi kú tó yẹ pé orí irọ́ náà ni màá wá bí ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe wà náà nìyẹn àmọ́ ẹ̀yin náà wá imagine ẹni tó ti dàgbà tó ti fi almost gbogbo ilé ayé rẹ̀ tó ti fi ṣerú nǹkan báyìí kẹ́ wá jáde kẹ́ wá mọ sọ fẹ́ mi pé irọ́ ní í ṣe báwo ló ṣe yí lọ́kàn ẹni náà ẹ di pé ọ̀rọ̀ tó lágbára ni kì í ṣe nǹkan tó ṣe ẹ ti understand àwọn ìyá wa àti bàbá wa yìí sì ní kọ́ wọn lédè Gẹ̀ẹ́sì kọ́ wọn bó ṣe ń ronú nítorí pé wọ́n ń kọ́ yẹn náà bó ṣe ń ronú ní school kì í ṣe fún pé bóyá owó lásán school náà wọ́n fi ń kọ́ yẹn bí yẹn ṣe ń ronú ni àwọn ìyá wa àtàwọn bàbá wa yìí mọ bó ṣe ń ronú bó ṣe yẹ kéèyàn ṣe mọ ronú mọ pé mistake ni mọ pé error ni mọ túmọ̀ fallacy mọ túmọ̀ gbogbo àwọn nǹkan tó ṣe kókó fún àti mọ ìmọ̀ láti kó ìmọ̀ wọlé so ó lágbára púpọ̀ ó lágbára tó yẹ pé èmi gan ò ilé even tẹ́ bá fi hàn wọ́n ẹgẹ́ tí tẹ́ bá fi ó kàn depend lórí ọkàn wọn náà ni ẹgẹ́ àmọ́ àwọn ò ní dákẹ́ ẹ ti understand àwọn sì mọ sọ fún wọn nítorí pé èmi àti bàbá mi gan atún ṣe àríyànjiyàn lónìí ẹgẹ́ ẹ mọ̀ pé nínú Quran fìràwọ́nà ni Ọlọ́run bá ń dákọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì mọ̀ pé fìràwọ́nà yìí ipò lásán ni fìràwọ́nà yìí ṣe èèyàn ipò lásán ni àwọn fìràwọ́nà pọ̀ gidi gan tó jẹ nílé ayé tó pọ̀ gidi gan nílé ayé irú mistake wo ni Quran wa ṣe tí wàá mọ̀ lo fìràwọ́nà ipò tí wàá mọ̀ lò fún ẹnìkan kò tún wá sí any evidence pé irú nǹkan báwọn ṣẹlẹ̀ kò sí evidence pé ní Misra ní Egypt pé bóyá wọ́n lẹ́rú kan ẹ jẹ́ ká wá sọ nípa tí ìjẹ́ ṣé ẹ ti múra lẹ̀ ẹ ti gbáradì nípa ìdojúkọ tẹ́ máa kó nípa bí ṣe ti yí padà ń sìn. yà bẹ́ẹ̀ ni èmi torí ìyẹn gangan ni ìgbésẹ̀ tó le ẹ yí padà ń ṣe nǹkan tó le torí báyìí ń sìn àwọn ọ̀rẹ́ máa kọ̀ yín ẹbí máa kọ̀ yín wọ́n máa rí yín bíi ẹni tí ó mọ nǹkan tó ń ṣe ìyẹn gangan dẹ̀ ní kókó tó jẹ́ nǹkan tó jù lọ ẹ gbọ́dọ̀ múra lẹ̀ fún so ẹ ṣe ẹ keep it up ẹ ṣe. nǹkan tí mo ní ní ọkàn ni pé èmi ò ní lọ dojúkọ wọn àmọ́ n tá bá sọ fún mi n tá bá mọ̀ tá bá dojúkọ mi èmi ò ní parọ́ fún wọn kò sí àǹfààní pé yẹn ń parọ́ nínú nǹkan báyìí nítorí pé nǹkan tí ò bá sí lọ́kàn yẹn tẹ́yẹn bá ń ṣe bẹ́ẹ̀ ni pé yẹn tẹ̀ tún tẹ̀ wọ́n nìyẹn dẹ̀ tún tán àyàn ẹ ti understand so tá bá comfort mi lórí rẹ̀ màá sọ fún wọn náà ni pé bó ṣe jẹ́ ni ní tí ó bá sì ṣẹlẹ̀ náà kó ṣẹlẹ̀ anybody ò lè pa anybody now ìyìn sí ní Nàìjíríà àmọ́ Canada ni mo wà so tọ́ ẹ get yeah. náà so ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí so. ẹ ṣe gan ẹjọ page yìí one of the best. Mr. Saheed mo rí pé ẹ ṣe ń pè Allah ẹ ṣe ń pè lọ́lọ́run so ẹ lọ mọ Allah ò kì í ṣe Ọlọ́run ṣìgìdì àwọn Saudi ni so wọ́n no bẹ́ẹ̀ ni no like mo ní evidence rẹ̀ lọ́wọ́ mo ní evidence pé kì í sọ lọ́wọ́ pé ṣìgìdì ni mo mọ evidence gbogbo ẹ̀ lálẹ́ mọ́ tú jáde ìtàn gbogbo ẹ̀ téèyàn bá ṣe lọ sí nínú ayé téèyàn bá ṣe mọ̀mọ́ sí nínú ayé anybody lè yẹn anybody jẹ́ mọ́ anybody lè ànẹ́bì gan ṣe ẹbọ kó tó di pé ó sọ pé òun fẹ́ ṣe kíní gan àfi tá máa fẹ́ pawọ́ fún yín òun gan ṣe ẹbọ òun rí so yeah. ọ̀rọ̀ ẹ ṣé gan Mr. Saheed Yakubu ẹ wo péjì yìí ni the best. Yorùbá wuyì ẹ kálẹ̀.